Ẹ kú ilé, ẹ kú ọjọ́ mẹ́ta. Èmi ọmọ yín náà ni Yétúndé Olúwábùnmi Kẹ́hìndé Àìná. Èmi ọmọ Ìjìrẹ́ ará Ìṣokùn, ọmọ Ọ̀pẹ́rù Àkẹ̀sán baálẹ̀ ọjà, ọmọ Òdì láfọ̀ṣẹ. Mo tún ti dé sórí ètò yín, ètò wa Àtúnṣe Yorùbá. Ṣé ẹ wá rí lọ́jọ́ tèní? Ètò ta ní fún wa lénìí ó yàtọ̀ nítorí wípé a fẹ́ fi ṣe àmì ẹ̀yẹ fún ọjọ́ ìbí olóòtú ètò yìí ni. Àná ni mo lọ síbi àṣekágbá ọdún TAMPAN Ogun State ní Abẹ́òkúta, níbi tí wọ́n ti fi àmì ẹ̀yẹ dá mi lọ́lá látọwọ́ gómìnà wa Comrade Owólabí Yẹkúọlá Àjàsá, tí wọ́n fún mi ní award Pillar of Support. Ibẹ̀ ni wọ́n ti ní àwọn èèyàn mi kan ti rí mi lọ́wọ́ ní ó tó kán wá kí mi nínú iléeṣẹ́ wa ń bí, ó tó kán fi ọ̀rọ̀ wá mi lẹ́nu wò. Ètò náà òun la mú wá fún yín lénìí o. Ẹ wá má tí ì lọ, ẹ jókòó, mò ń bọ̀ ná. Orúkọ mi ni Yétúndé Olúwábùnmi Kẹ́hìndé Àìná. Ṣẹ̀rí nípa ti iṣẹ́ tí mo yàn láàyò ní pàtó yẹn, ó máa fẹ́ pé bíi méjì, nítorí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lẹ́yìn tí mo kàwé tán, iṣẹ́ oúnjẹ sísè ni mo yàn láàyò, tí mo gba ìwé ẹ̀rí tó dájú lórí catering and hotel management. Ṣùgbọ́n nígbà tó yá, ẹ mọ̀, ọmọ tán bá bí nílé ẹyá ló máa ń jọ. So òun ló jẹ́ kó jẹ́ pé ilé àkókò tèmi ló ti ń gbẹ́ odó. Òun ló mú mi yà sídìí eré orí ìtàgé, eré fíìmù tí mo fi wà nínú theatre industry nsìn. Torí ẹ̀ tí n bá máa ní iṣẹ́ wo ni mo yàn láàyò pàtó, iṣẹ́ méjèèjì yẹn ni mo máa ń sọ, nítorí ó jẹ́ nǹkan tí ó dùn mọ́ mi nínú, tó dẹ̀ máa ń mú kí ọkàn mi balẹ̀ tí n bá ti ń ṣe. Ẹ ṣé. Ọ̀gá mi nínú iṣẹ́ tíátà pàtó, òun ni olóògbé Fúnmilọ́lá Òdùṣolú, tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ṣàgámù. Àwọn ò sí láyé mọ́ nísìn, ṣùgbọ́n iṣẹ́ wọn ń fọhùn. So àwọn ni mo lè sọ pé ọ̀gá mi. Tí n bá ní kí n wò lọ wò bọ̀, tá bá ní ọdún tá a bẹ̀rẹ̀, tí n bá ní mo bẹ̀rẹ̀ láti inú oyún, mi ò sì sọ. Tí n bá ní mo bẹ̀rẹ̀ láti iléèwé kékeré, mi ò sì sọ. Tí n bá ní mo bẹ̀rẹ̀ láti iléèwé gíga, mi ò sì sọ. Ṣùgbọ́n ìgbà tí mo máa fẹ́ sọ ni ìgbà tí mo ka secondary school mi tán. Màá sọ pé nígbà tí mo ṣe tán ní ilé ẹ̀kọ́ gíga ní 1981, ìgbà yẹn, kó tó di pé mo ṣe tán yẹn náà, mo ti ń bá ẹni tí mo pè ní ọ̀gá mi yẹn, mo fẹ́ràn ijó lọ́pọ̀lọpọ̀. Tán bá ti ń ṣe rehearsal fáwọn ọmọ group wọn tán fẹ́ kó lọ ṣeré, èmi náà máa ń fẹsẹ̀ rajó. Ṣùgbọ́n nígbà tí mo darapọ̀ mọ́ wọn fully, ó jẹ́ 1986 ni mo lè ní mo darapọ̀ mọ́ wọn fully, nítorí nígbà yẹn mo ti ṣe tán, mo ti lọ sí ilé ẹ̀kọ́ catering tí mo ní mo lọ, tí mo gba catering and hotel management certificate yẹn. So mo wá ti ṣí restaurant mi. So iwájú restaurant mi nílé wa ńgbà yẹn ni wọ́n máa ń lò fún rehearsal wọn. So ibẹ̀ ni mo ti wá bẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú wọn, tí wọ́n mú mi wọlé gẹ́gẹ́ bí ọmọṣẹ́, tó dẹ̀ jẹ́ pé gbogbo ìgbà tí a bá ti ń ṣiṣẹ́ náà ni àjọ máa ń ṣe. Ọ̀rọ̀ ńlá lẹ bèrè yìí o. Ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn àgbà kan ni màá kọ́kọ́ sọ tán sọ pé orí tó bá máa dádé kò ní ṣaláì dádé. Ibikíbi tí orí bá máa dé, ẹsẹ̀ máa gbé èèyàn débẹ̀. Òun ló fà á tí mo fi di ẹni tí ó ń gba àmì ẹ̀yẹ tí mo gbà lánàá.
ìgbà tí mo ṣe àwọn eré yẹn nígbà táyé à ń kọ́ ẹ̀kọ́ eré yẹn, eré orí ìtàgé ni ọ̀gá mi máa ń ṣe, kò ń ṣe fíìmù. Ṣùgbọ́n nígbà tó yá tèmi náà gbà yọ̀ǹda lọ́dọ̀ wọn, mo padà sílé. Ìgbà tí mo délé, wọ́n introduce ANTP sí mi. Mo join ANTP nígbà yẹn ní Kẹ̀nẹ́ ní Ṣàgámù Rẹ́mọ là ń lò nígbà yẹn. Àwa à ń lọ nígbà tó yá wọ́n fún wa ní local government ní Kẹ̀nẹ́ local government. Àgbà local wa a tún ṣe yẹn lọ. Láti ANTP òun láti di TAMPAN tí mo wà di èní. So nígbà tí mo wá di ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ TAMPAN yìí, inú mi dùn wípé mo jẹ́ akíkanjú èèyàn, mi ò ń ṣe ọ̀lẹ. Mo lè fi gbogbo ẹnu sọ pé mi ò ń ṣe ọ̀lẹ. Nǹkan tí n bá fẹ́ ṣe mo máa ń ṣe, kán rí pé mo ṣe. Torí àwọn olóyìnbó gan sọ wípé what is worth doing well is worth doing at all. So láti ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní lọ sí meeting state. Àti state meeting yẹn ni recognition ti ń wá fún mi. Torí tán bá sọ fún mi pé ibi tèmi gan dé nínú iṣẹ́ tíátà lénìí pé mo dìde bẹ̀ lénìí yìí, máa ń wò pé ìjọ́ wo ni mo fẹ́ débẹ̀. Mo rántí wípé nígbà tí mo ní mo fẹ́ padà sínú iṣẹ́ tíátà yìí, mo mọ àwọn èèyàn mi tí wọ́n sọ fún mi wípé ìjọ́ wo ló fẹ́ mọ̀ mí, ìgbà wo ni mo tún fẹ́ débẹ̀. Mo wá ní gbogbo nǹkan t'Ọlọ́run, Ọlọ́run tó sọ pé kí n dìde, ó mọ ibi tó fẹ́ gbé mi lọ ló ṣe ní kí n dìde. Ṣùgbọ́n ibo ni mo wá ń lọ ní pàtàkì jùlọ? Ipò tí mo wà lénìí nínú TAMPAN kò ń ṣe èèyàn kan àbí èèyàn méjì lẹ́yìn Ọlọ́run ọba tó ní gbogbo ipá àti agbára lọ́wọ́. Owólabí, Yẹ́kúọlá, Ọmọ́tiléwá, Àjàsá. Àwọn ni gọ́vnà wa ní Ogun State TAMPAN. Àwọn ni mo lè sọ wípé wọ́n jẹ́ ẹni tí Ọlọ́run lò láti mú mi jáde nínú ìrà tíátà tán wá mú mi jáde sí gbangba. Nítorí mo rántí nígbà yẹn tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe, tí mò ń ṣe à ń ṣe lọ, mo wà ní ipò acting chairman TAMPAN Rẹ́mọ zone. So ó tó bí ọdún mẹ́rin sìn náà tí mo ṣe ọjọ́ ìbí mi. Àyà ọjọ́ ìbí mi December 4 náà ni. Mo ṣákàn rí pé mo gba ìpè tán fi ń yé mi pé mi gbọ́dọ̀ má wá sí meeting. Mo wá ní èní ni birthday mi o, mi ò kí máa ń travel. Wọ́n lè pàṣẹ fún mi nìyẹn pé mi gbọ́dọ̀ má wá o, torí meeting èní yìí mi gbọ́dọ̀ má sí bẹ́ẹ̀, ó máa wà very very important gan. So mi mọ̀ nǹkan kan. Èmi náà kàn dẹ̀ gbéra pé okay kí n tètè lọ. Mo fẹ́ ṣe ìgbà yẹn, mo fẹ́ ṣe 55 years birthday níjọ́ náà ni mo rántí nísìn. 55 ni mo fẹ́ ṣe. Bí mo ṣe ní ó dáa mo ti gbọ́ nìyẹn. Mo ṣàgbé mọ́tò, mo gbọ̀nà bẹ̀ pé kí n yọjú síbẹ̀ kí n dẹ̀ máa bọ̀ nílé. Ìgbà tí máa débẹ̀ ni mo rí wípé àṣé wọ́n fẹ́ fi mí jẹ women's wing chairperson. Not only chairperson, no, I'm the pioneer chairperson women's wing in Ogun State. Nítorí wọn ò dá ẹgbẹ́ yẹn sílẹ̀ rí, kò sí guild yẹn lábẹ́ TAMPAN rárá, wọ́n ṣẹ̀ dá sílẹ̀ ni. So I was the first chairperson nígbà yẹn. Inú mi dùn gan, omi jábọ́ lójú mi nítorí ibi tí mi ti ẹ̀rọ sí ni mo ti bá. Láti ìgbà yẹn tán bá ń ṣiṣẹ́ wọ́n máa pè mí. Àwọn ni mo lè sọ wípé wọ́n jẹ́ ẹni tó kọ́kọ́ nawọ́ owó fún mi pé kí n gbà lẹ́yìn tá a bá ṣiṣẹ́ tán. So mo dúpẹ́ lọ́wọ́ wọn gan, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Tí n bá ní kí n máa ro ọ̀rọ̀ Owólabí, Yẹ́kúọlá, Ọmọ́tiléwá, Àjàsá, ó máa ń fẹ́ gbomi lójú mi ńgbà mí. Kì í ṣe ẹkún aburú o, ẹkún ayọ̀ ni. Nítorí ibi tí mi ò rò pé mo máa dé, mo débẹ̀. Pàápàá nígbà tó tún wá di àná, títí aláwọ̀dù tún wá dé, mo wò pé kí ni mo gbé fún un? Báwo ni mo ṣe ṣe? Kí ló dé tó débẹ̀? Ṣùgbọ́n mo dúpẹ́ pé gbogbo nǹkan ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ ṣé, mo dúpẹ́. Ìbéèrè tẹ́ béèrè yìí, ìbéèrè gbàǹkangbè ni.
ó dẹ̀ gba ọgbọ́n. Ní lọ́wọ́lọ́wọ́ báyìí mi ì ní lè fún yín lésì ẹ̀ nítorí nínú industry wa pàápàá nínú association wa kò tíì sí ààyè fún wa láti sọ̀rọ̀ nípa òṣèlú inú ẹgbẹ́. Ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé orí yìí, orí tó bá máa dádé kò ní ṣaláì dádé. Ibikíbi tí orí bá ń lọ ẹsẹ̀ ló máa gbé débẹ̀. Ṣé rí, Ọlọ́run nìkan ló mọ̀. Ọlọ́run nìkan ló mọ ẹni tó fẹ́ ṣe, Ọlọ́run nìkan ló mọ ẹni tó fẹ́ dìmú. Nǹkan tí mo kàn mọ̀ ni wípé èmi gẹ́gẹ́ bí èmi Yétúndé, ibikíbi tí ọ̀gá mi bá ní ó yá, ibẹ̀ ló yá fẹ́mi náà. Nítorí èèyàn kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pé ẹ̀ẹ́dẹ́, èèyàn ọdẹ kì í mọ̀ ìyá ọ̀ṣọ́jọ́ṣọ́ lọ. So ẹni tó pè mí pé wá jẹun, òun ni mo gbọ́dọ̀ dúró kó gbé oúnjẹ yẹn síta kó fún mi pé èyí tó fẹ́ jẹ nìyí. So ibikíbi tọ́gá mi bá ti ní ó yá, ibẹ̀ náà ni mo tẹ̀lé. Ẹ ṣé mo dúpẹ́. Mo lè ṣàlàyé, ó pọ̀ ṣùgbọ́n máa gé kéré. A bí mi ní nǹkan bí ọmọ ọdún 61 sẹ́yìn. Mo ṣe ọjọ́ ìbí mi ní December 4 ìjẹta. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó dá mi sí di ọjọ́ yẹn. Pàápàá di ọjọ́ ìní tí mo tún ṣì ń sọ̀rọ̀. Ọmọ bíbí ìlú Ìpẹ̀rù ni mí, ọmọ bíbí ìlú Òdè ni mí. Ìdí àti ìtumọ̀ ni wípé ẹ̀yin àgbàlagbà náà lè sọ wípé èèyàn ní apá bàbá kó má ní apá ìyá. Apá bàbá mi ni Òdè, apá ìyá mi ni Ìpẹ̀rù. Ṣùgbọ́n Ìpẹ̀rù òun ni mo gbé, ibẹ̀ ló ti bí mi, ibẹ̀ la tọ́ mi, ibẹ̀ ni mo ti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe nígbésí ayé mi títí di bí mo sì ṣe wà yìí, mi ò fi Ìpẹ̀rù sílẹ̀. Ìyẹn ló ṣe dàbẹ́ ní pé Ìpẹ̀rù ni wọ́n mọ̀ mí mọ́. Ìpẹ̀rù dẹ̀ lèmi fúnra mi náà máa ń claim jù. Ọlọ́run ń ṣe, mo lọ́kọ, mo bímọ, Ọlọ́run dẹ̀ fún mi ní àwọn ọmọ alálùbáríkà. Ọlọ́run Elédùmarè á fún gbogbo wa náà lọ́mọ alálùbáríkà. Nínú ilé mo jẹ́ ẹni tí ó wà straightforward. Àwọn èèyàn máa ń ní mo burú, mi ò burú, mo ní policy ni. Kíní yìí mi ò fẹ́, mi ìfẹ́ náà ni. Kíní yìí a máa ṣe náà ni. Tí n bá dẹ̀ ti dúró tìyàn, mo dúró tì ni. Níṣe ni a lè jíjọ sọ̀rọ̀ pé a máa jọ tẹ̀lé ẹni báyìí kó wá nítorí pé ẹnìyẹn ṣẹ̀ ìwọ ò tẹ̀lé mọ́ kémi náà wá báwọ náà padà. Èmi ò kí ń báyàn ṣe. Ibi tó bá ní ó yá, ibẹ̀ náà ló yá. Nípa ìdí èyí mo jẹ́ èèyàn tó strict gan. Nínú ilé tí mò ń gbé wọ́n mọ̀ mi. Tí gbogbo èèyàn ráwọn ọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí ní pariwo, tí gbogbo èèyàn ń dá wọn lẹ́kun tí wọn ò gbọ́, tán bá gbóhùn mi lásán gbogbo wọn máa dákẹ́ ni. Pàápàá láwùjọ àwọn èèyàn kì í yinra ẹ̀. Mo kàn máa ń bẹ Ọlọ́run kó má jẹ́ kí n mọyì ara mi. Torí mo máa ń rí wípé kò sígbàkigbà tí n bá wà láwùjọ àwọn èèyàn, àwọn ọwọ́ ìfẹ́ tí mo máa ń rí ó máa ń yà mí lẹ́nu. Pàápàá láti ọ̀dọ̀ àwọn tí mi ò tiẹ̀ ti rò pé ó ti lè wá. Àwọn àgbà náà dẹ̀ tún ní bí ikú ilé ò pa ni, tòde ò lè pa ni. Wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ló wà, kòkòrò tó ń jẹ̀gbá ìdí ìgbá ló wà. Ṣé rí àwọn tó ń sọ wípé òkèrè ni ọ̀rẹ́ dùn, wọ́n mọ nǹkan tó ń sọ. Nítorí àwọn tó súnmọ́ èèyàn jù, tó súnmọ́ èèyàn pẹ́kípẹ́kí ń gbà mí, àwọn gangan ni ọ̀tá èèyàn. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìrí tí àwọn ẹlòmíì ń rí mi nírí èèyàn burúkú, àwọn kan ń rí mi nírí èèyàn tó dáa. Ọlọ́run dẹ̀ ń fi ìwà yẹn ó fi ń kẹ́ mi. Ìbéèrè yẹn ń sìn, ṣé rí ìtẹ́mi ṣe gangan? Mo lè sọ pé mo ṣe 3. Mo kọ́kọ́ ṣe aláṣọ 3. Mo ṣe sacred beat part 1 and 2. Mo wá ṣe aginjù obìnrin part 1 and 2. Ṣé rí lórí àwọn èyí tí mo wà nú ẹ̀yẹn tí mo bá àwọn èèyàn pupa, ní bínú. Mi ò lè sọ pé oye báyìí pàtó. Mi ò lè sọ pé oye báyìí pàtó, oore ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n mo mọ̀ pé mo gbìyànjú. Tí n bá ní kí n kà
kì í ṣe pé bóyá mo fi kún àbí mo yọ kúrò, ó pọ̀. Ṣùgbọ́n mo rántí àwọn díẹ̀díẹ̀ nínú wọn. Ẹwàwùnmí, Akẹ̀sán, ó pọ̀ o. Mi ò mọ̀, ó pọ̀ ní orúkọ yẹn mọ̀. A ní nǹkan tí mo ti mọ̀ tẹ́lẹ̀, màá tiẹ̀ tún ti wá bọ́ síbì kan tí mo máa wò ká fún yín, ṣùgbọ́n ó pọ̀, ó pọ̀. Irú Ọlọ́run ni ò sí o. Irú èèyàn pọ̀ jàǹtìrẹrẹ. A ì lè rí àwọn èèyàn bíi tèmi. Ẹ mọ̀, ẹ̀yin àgbàlagbà náà lẹ́ni téèyàn bá rìn arábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Àìrìn láàrábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Àwọn èèyàn bíi tèmi lè wà, wọ́n dẹ̀ sì máa wà. Nítorí Ọlọ́run ló ń dá gbogbo wa. Ṣùgbọ́n nǹkan tí mo kàn rí nípasẹ̀ pé ibi tí mo wà lénìí, torí èmi náà ò tíì dúró, èmi náà sì ń wo àwọn kan wájú tí mo wò pé nígbà táwọn ìyá yìí tán pé 80 tán ju 80 tán sì ń ṣe báyìí, kí ló dé tèmi náà wá fẹ́ jókòó tí mo fẹ́ ní mo fẹ́ gbà sí mi rárá. Èmi náà sì ń lọ síwájú, mò ń wo àwọn èèyàn wájú, sórí dandan àwọn kan náà ń wo èmi náà pé àwọn náà fẹ́ débi tí mo dé. So ìmọ̀ràn tí mo kàn máa gbà wọ́n ni pé ó nídìí kéèyàn ní sùúrù, èèyàn máa ní sùúrù gan, èèyàn máa ní àmúmọ́ra, èèyàn máa ní àmójúkúrò, èèyàn máa ní ìtẹ́lọ́rùn, èèyàn ní ṣe ojú kòkòrò, èèyàn á dẹ̀ gbàdúrà. Àdúrà ni ọ̀pá Kìrìsìtẹ́nì o, gbogbo bíkíbi, gbogbo ẹ̀sìn tí báwọn téèyàn ń sìn, àdúrà ni o. Téèyàn ò bá fi àdúrà gba nídìí, ẹ mọ̀, ó ṣeé ṣe kí wọ́n máa ronú pé wọ́n fẹ́ pè yín, ṣùgbọ́n ìdí kan àbí ìdí kejì kó má wá sí wọn lọ́kàn. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń gbàdúrà tó ń pe ẹni yẹn, àdúrà àti gbìyànjú òun ni o. Àìmọye ìgbà ni máa ń ní gómìnà mi ẹ ti gbàgbé mi, gómìnà mi ẹ ti gbàgbé mi, lágbájá ẹ pè mí síṣẹ́. So gbogbo irú yẹn òun ló máa ń jẹ́ kí èèyàn dé àwọn ipò tó bá yẹ kó dé. So ìmọ̀ràn tí mo máa gbà wọ́n náà ò ju pé kán ní sùúrù, kán ní àmójúkúrò, kán ní ìtẹ́lọ́rùn, kán dẹ̀ focus, kán mọ ibi tó ń lọ, kì í ṣe pé kán máa yà síbí yà sọ́tún. Wọ́n mọ̀ pé bí báyìí ni mò ń lọ, ibẹ̀ náà dẹ̀ ni mo fẹ́ dé. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Yétúndé Kẹ́hìndé Àìná, ọmọ Ìjìrẹ́ ará Ìṣókùn, ọmọ Ọ̀pẹ̀rọ̀ Àkẹ̀sán baálẹ̀ ọjà, ọmọ Òdì Láfọ̀ṣẹ. Mo kí gbogbo ẹ̀yin ará ilé, ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò wa Àtúnṣe Yorùbá. Ẹ ṣé, mo dúpẹ́ o. Mo ti tún ń lọ ná, màá tún padà lọ́jọ́ míì. Ó dàbọ̀.